àwẹ̀ gbígbà Ramadan nínú ẹsẹ̀ Ifá a ti sọ fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín ní ká padà wálé bàtà padà wálé gan láṣẹ wá rí wípé gbogbo nǹkan tí ẹni ká wá ṣe gan Islam náà ni àtúnbá nínú ló tẹ ní ká wá ṣe. So a jẹ́ dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin tí ẹ gbógun ti Islam tẹ́ẹ̀ sọ pé ká padà wálé a dúpẹ́ lọ́wọ́ yín torí gbogbo àwọn eléyìí gan wa gan mọ̀ tẹ́lẹ̀ pé ń bẹ nínú ilé gbà tẹ́ lé wa wálé tàṣẹ wa ń lọ ń tú ilé gbẹ̀yìn láṣẹ tó wá rí wípé ìgbàgbọ́ wa tó wá dúró sí a tó wá fi rí pé ilé tẹ́ ní ká padà wá gan Islam náà ni ilé tó wá ń fẹsẹ̀ wá rìn ó tún fẹsẹ̀ wá rìn lẹ̀ dáadáa nínú Islam ni ìwúnú kíkí bá ṣe ń kírun àwọn Ọ̀rúnmìlà gbogbo láti ṣe kíni láti fi hàn yín nínú ẹ̀ṣẹ̀ Ifá nínú òtún méjì àti fi hàn yín bí àwọn Ọ̀rúnmìlà ṣe kírun ṣùgbọ́n bí eléyìí tàbí ṣàlàyé sìn òun ni ààwẹ̀ gbígbà Ramadan wà nínú kíni ó wà nínú ẹ̀ṣẹ̀ Ifá yín àdèmá fi hàn yín á máa kà jáde ń sìn. So ẹ̀yin mùsùlùmí ẹ jọ̀ọ́ ẹ bá share fídíò yẹn jẹ́ kó kárí ẹ bá share ẹ repost ẹ save ẹ tún post lọ́dọ̀ yín náà so thank you ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ń sìn. wọ́n ní báwọn fi ebi pa àwọn tí ń febi pa mí jẹ àwọn tí ń jẹ mí níyà torí kí wọ́n fi mọ ohun tí wọ́n ṣe nítorí pé èmi kò febi pa ìyá mi bẹ́ẹ̀ sì ni kò febi pa ní ọjọ́ ìkẹyìn. Àjàlọ́run sì gbọ́ ọ̀rọ̀ tí Àyìnà ń sọ ó sì jẹ àwọn ọmọ náà ní ìyà ṣùgbọ́n Àjàlọ́run fi òpin sí fún wọn àwọn ọmọ náà sì rí ìgbàlà nígbà tí wọ́n pa ẹnu wọn mọ́ fún oúnjẹ fún 30 ọjọ́ wọ́n sì kọ́ ilé sórí ibojì ìyá wọn wọ́n sì gbé àkàrà lọ síbẹ̀ lálaalẹ́ wọ́n sì pín fún gbogbo àwọn ènìyàn wọ́n sì ké sí Ọlọ́fin ọ̀run nígbà 5 ní ojoojúmọ́ pẹ̀lú láti ẹnu wọn ẹ jẹ́ kíkọ́ dúró ìbàdàn kọ́ explain kankan bẹ̀yẹn náà ṣẹ́tìrí o wọ́n ní wọ́n ti kí ni o wọ́n gba àwẹ̀ fún odidi 30 days fún 30 ọjọ́ ọjọ́ mẹ́la àwọn mùsùlùmí fi ń gbàwẹ̀ 29 or 30 àbí bẹ́ẹ̀ kọ́ so àwọn mùsùlùmí nìkan là ń gbàwẹ̀ ní 29 or 30 wọ́n dẹ̀ ní wọ́n gbàwẹ̀ fún kíni fún 30 days yẹn ní ibẹ̀ kọ́ nìkan kọ́ là ń lọ o wọ́n tó wá ní pé kíni wọ́n sì ké sí Ọlọ́fin ọ̀run nígbà 5 ní ojoojúmọ́ àwọn owó ló ń kírun dẹ̀ 5 lójúmọ́ àwọn mùsùlùmí nìkan àwọn aláṣẹ kíni là ń kírun ní 5 lójoojúmọ́ ẹ máa gbọ́ ẹ jẹ́ nǹkan àṣàlẹ̀ yẹn náà wọ́n á ní ọjọ́ dúdú bọ̀ lọ́jọ́ ló jàre Àyìnà àwa ọmọ Àjàlọ́run Àyìnà ló jàre Àwáwù ọmọ Àjàlọ́run Àyìnà ló jàre Àdíjátù ọmọ Àjàlọ́run Àyìnà ló jàre ẹgbẹ́ lọ́ba tó bí ẹ̀yin mùsùlùmí ṣètìrínsìn ẹ̀ ń sọ fún wa yìí pé ẹ̀sìn Islam especially àwọn ọmọ àwọn arìndínyẹn wọ́n máa sọ yìí pé ẹ̀sìn Islam ẹ̀sìn àjòjì ni wọ́n máa sọ bí pé ẹ̀sìn Islam ṣẹ̀ṣẹ̀ dé sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bí 200 years ago àbí 100 years ago bó ní máa ń sọ nìyẹn òun rèé o Àdíjátù rèé o nínú ẹ̀sìn Ifá yín Àwáwù rèé o nínú ẹ̀sìn Ifá yín tó túmọ̀ sí pé àwọn kíní tí ń exist nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ òun ló fà tó jẹ́ pé Ifá fi ń dárúkọ ẹ̀ sọmọ Yorùbá ló ń jà Àwáwù ni sọmọ Yorùbá ló ń jà Àdíjátù ni tó túmọ̀ sí pé Islam ti wà nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ sẹ́ wọ́n ti ń practice àmọ́ báyìí tí wọ́n ti mọ̀ òun ló fà tó jẹ́ pé kíni nǹkan mùsùlùmí fi ń jáde gbólóhùn Arabic fi ń jáde nínú àwọn ẹ̀sìn Ifá torí pé kíni wọ́n ti already exist nílẹ̀ Yorùbá torí àwọn ọmọ yìí ẹ̀ka máa pariwo padà sílé àwọn ẹ̀sìn àwọn bàbá wa kíní kan ẹja dá nǹkan padà fún wọn sọ bẹ́ẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé lánàá sọ bẹ́ẹ̀ pé àwọn bàbá grandpa yín ló ṣe kíni àwọn ló gba Islam lọ irọ́ o kí wọ́n tó bí àwọn grandpa yín ní Islam ti wà nílẹ̀ Yorùbá kí wọ́n tó bí àwọn forefathers yín ní Islam ti wà nílẹ̀ Yorùbá so ti yín bẹ́ẹ̀ ẹja tẹ̀síwájú. wọ́n ní Àwáwù ọmọ Àjàlọ́run Àyìnà ló jàre Àdíjátù ọmọ Àjàlọ́run Àyìnà ló jàre báyìí ni àwọn ọmọ wọ̀nyí báyìí ni àwọn ọmọ yìí ṣe fún odidi 30 ọjọ́ ṣẹgbọ́ o báyìí ni àwọn ọmọ yìí ṣe fún odidi 30 ọjọ́ èyí tí à ń pè ní oṣù kan báyìí ni àwọn ọmọ yìí ṣe fún 30 ọjọ́ èyí tí à ń pè ní oṣù kan ẹ máa gbọ́ o wọ́n ní tí wọ́n kò sì jẹ ní ọ̀sán ṣètìrí bẹ́ẹ̀ tí wọ́n kò sì jẹ ní ọ̀sán Àjàlọ́run sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ìbùkún Ọlọ́run sì wà pẹ̀lú wọn ẹgbẹ́ náà bá tóbi àwa mùsùlùmí tábà fẹ́ gbà wẹ́ẹ̀dì pé kíni àkín jẹun láàárọ̀ àkín jẹun lọ́sàn-án wọ́n wá ní kíni o àwọn eléyìí náà ṣe kíni wọn jẹun lọ́sàn-án wọ́n dẹ̀ gbààwẹ̀ fún odidi 30 ọjọ́ ṣètì bẹ́ẹ̀ wọ́n nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n jẹun tí wọ́n gbààwẹ̀ fún odidi 30 ọjọ́ tán kọ́ ìbùkún Ọlọ́run sì wà pẹ̀lú wọn òun làwọn mùsùlùmí sọ wípé àkọ́kọ́ Ramadana ìkẹ́ ní àárín Ramadana àforíjì ní ìgbẹ̀yìn Ramadana àlùjánnà ní ṣètì bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti kíni o tí wọ́n wá gbààwẹ̀ tán wọ́n wá ṣe àforíjì fún wọn ìbùkún Ọlọ́run wá pẹ̀lú wọn tó ti yín bẹ́ẹ̀ òun ni pé kíni o mímọ́ àgbààwẹ̀ ó máa ṣe kíni ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ ni tẹ́tí bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé kíni tí yẹn sí sílẹ̀ Yorùbá kí wọ́n tó bí àwọn bàbá yín tó ti yín bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé kíni nínú ẹsẹ̀ fà yín ẹ sọ fún wa nínú ìṣẹ̀ṣẹ̀ tẹ̀ ń ṣe ṣáwẹ̀ wà ń bẹ̀ tẹ́lẹ̀ só wà tọ́wọ́ wà ìjà ẹ sọ fún wa báwo lẹ ṣe ń gbà tó ti yín bẹ́ẹ̀ ẹ rí pé lẹ́yìn sìn àwa mùsùlùmí òun lélẹ́yìn bá wí tó túmọ̀ sí pé kíni àwẹ̀ Ramadan ti ṣe kíni ó ti wà nílẹ̀ Yorùbá ti pẹ́
kò dé sáwọn nǹkan tó ń gbàwé 30 days tó ju mùsùlùmí lọ. Àwa nìkan là ń jẹun lọ́sàn-án. Wọ́n wá tún sọ pé ní wọ́n tún wá ń ké pe Olúwa ní ẹ̀ẹ̀márùn ní ojoojúmọ́. Àwọn olóńké pọ̀ lọ́hùn lẹ́ẹ̀márùn lójúmọ́. Mùsùlùmí nìkan ní gbogbo àgbáyé, Islam nìkan lẹ́nu tíkínì ló ń ké pe Ọlọ́run ní ẹ̀ẹ̀márùn lójúmọ́. So kò sí nǹkan kan tẹ́fẹ́ sọ fún wa, tẹ́fẹ́ fi rú wa lójú ìwé fáyín náà tíkínì ó tún confirm ẹ̀ fún wa pé ẹ̀sìn Islam ní ọ̀nà. So ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ káwọn pípọ̀ yìí ṣèkì ọkàn yín, ẹ lékún nínú ìmánì yín ni o, ṣé ti yé yín bẹ́ẹ̀. So ẹ má jẹ́ kí wọ́n sì yín lọ́nà, Islam nìkan ní ọ̀nà. Ṣé ti yé yín, àwọn bàbá wa yìí bí wọ́n ṣe mọ̀ ọ́ ṣe ni wọ́n ṣe ṣe ń gbà yẹn, tágán mọ̀ ṣe jù bẹ́ẹ̀ lọ ni wọn bá tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Kò wá yẹ kó jẹ́ pé àwa ń sìn tójú ti là, ìgbà tójú ti là gbogbo ẹ ti clear sí wa, kò wá jẹ́ pé àwa ló yẹ ká tún wá sọnù. Torí àwọn bàbá yìí wọn ò rí gbogbo àwọn nǹkan táwa mọ̀ lé ní wọn mọ̀, kò tí ì sí technology tá a máa fi lè nígbà yẹn, ṣùgbọ́n pẹ̀lú wọn ọba tó ń sì mọ̀ yẹn wọ́n sì tún ṣe kí wọ́n tún try. Kò wá jẹ́ pé àwa tó jẹ́ pé gbogbo nǹkan tá bá fẹ́ mọ̀ láyé lénìí la lè mọ̀, kò yẹ kó jẹ́ pé àwa látún máa ṣìnà. So wọn làbí sọ fún yín o, ẹ̀sìn Islam nìkan lọ́nà o. So ti yé yín, nǹkan tẹ́ bá mọ̀ nípa ẹ̀sìn ẹ tọ́ láti béèrè. So ti ẹ má jẹ́ kẹ́nìkan sí yín lọ́nà o. Ẹni tó bá fi lè kú láìṣe mùsùlùmí ó tọ̀ ó máa kábàámọ̀ o. Èmi kọ́ ni mo sọ o, Ọlọ́run bàlíkẹ́ ló sọ náà Al-Qur'an o. Ó lẹ́nikẹ́ni tó bá fi lè wá mú ẹ̀sìn mi wá bò wọn Ọlọ́run bàlíkẹ́lá, tó bá fi lè mẹ́sìn mi wá Ọlọ́run lòun ní gbà lọ́wọ́ rẹ̀. So tó túmọ̀ sí pé tó bá fi lè kú ń sìn, tó bá fi lè kú tó wo pé àlùjánnà yẹn ò rí jàre, iná yẹn ò rí jàre, tó bá dọ̀rùn tán tó bá padà wá lọ rí nǹkan kí nìkan tó fẹ́ wá ṣe, ṣé wàá tún ṣe ni. Tó bá dẹ̀ dọ̀rùn náà tí ò bá dẹ̀ padà rí ó ti play safe, torí bó ti already prepare mind yẹ pé ó rí. Tó bá wá dọ̀rùn tó bá rí àjọ máa wà náà ni ò lose now. Kò sí nǹkan tí ó wà láyé táwọn people yìí ní tí wọ́n ní òun rèé ní nǹkan kan, ṣùgbọ́n wọn bá bi tá ń gbé yìí náà ẹlòmíì ń bẹ tó jẹ́ pé àwọn aláwo ni àwọn ọ̀daràn ni wọn ò rí nǹkan tí mùsùlùmí gan lò ó. Mùsùlùmí lo mọ́tò mi o, ẹlẹ́bọ ẹlòmíì ń fẹsẹ̀ rìn ni o, kọ́dẹ̀ ẹlòmíì tó ń fẹsẹ̀ nínú mùsùlùmí mi ó bẹ́tà àwọn aláwo mi o. Ohun tó jí tá à ń sọ fún yín nìyẹn. So Ọlọ́run bá ní ó bá àjọ kí ayé lòun, ó sin Ọlọ́run láyé o, ó sin Ọlọ́run láyé o, Ọlọ́run bá máa kí ẹ. So ti yẹ bẹ́ẹ̀, ó sin Ọlọ́run Ọlọ́run máa kẹ́ àjọ kí ayé náà wá ní àsàkẹ́ ọ̀run. Àwọn tó gbọ́ òfin ọ̀hún Ọlọ́run nígbà tá a wà láyé òun ló máa sàkẹ́. Tó túmọ̀ sí pé tó bá fi lè lọ kú tó mú ẹ̀sìn lọ ọ̀run orí pé tiẹ̀ ti bá ẹ bẹ́ẹ̀. So a ní láti play safe. So àwọn ò ní doubt o, torí pé Ọlọ́run bá lè gẹ́ láti sọ kí ni ó ti already proof wa lọ́nà àìmọye ìgbà, ó ti fi hàn wá. A ti rí nǹkan tó ti sọ̀kalẹ̀ ní 1400 years ago tó dẹ̀ ń ṣẹlẹ̀ báyìí tá a dẹ̀ ti rí. So yẹn gan ti tó fún wa lẹ́rìí wípé kí ni o, àlùjánnà ń bẹ, iná ń bẹ. So ti yẹn bẹ́ẹ̀. So Islam nìkan lọ́nà o, ẹ má jẹ́ kó ń sin lọ́nà o.